Ew. Winter ti dé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ kú dédé wòyí. Winter ti dé báyìí, òtútù ti bẹ̀rẹ̀. Àsìkò tí àwọn ọkùnrin wa, àwọn ọkọ wa máa bẹ̀rẹ̀ sí ní extra shift. Wọ́n ní àwọn àsìkò extra shift, àsìkò extra night shift lélẹ̀ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin, fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Ẹ̀yin obìnrin, ẹ má jẹ́ ọ̀dájú abiyamọ o. Ẹ̀yin tẹ́ lọ́kọ nílé, ẹ má joyè àdánìkan jẹ́ o. Àwọn obìnrin pọ̀ nílùú òyìnbó tí wọn ò lọ́kọ o. Àsìkò yìí dẹ̀ ni wọ́n nídìí okó o. Ẹ ní bínú ni o. Ẹ máa mú mọ́ra ní ìṣonú ẹ̀kú ni wọ́n á bá yín dóko ọkọ yín lásìkò yìí o. Àsìkò winter rèé. Àsìkò táwọn ọkọ yín máa sọ pé àwọn ní extra shift ní outside London rèé. Àsìkò tó máa sọ fún yín pé àwọn ò lè gbé fóònù níbi táwọn ti ń ṣiṣẹ́, wọn allow fóònù, wọ́n máa pa fóònù wọn ẹ̀ ní gẹ̀ẹ́tì wọn. Ẹ má wulẹ̀ béèrè landline lọ́wọ́ wọn, torí tẹ́ ẹ bá béèrè landline ní ever get ẹ, wọ́n á fi 0 rọ́pò 4 fún yín. Wọ́n á kọ nọ́mbà yẹn, wọ́n á dẹ̀ fi 0 rọ́pò 4 fún yín. Wọ́n á yọ nọ́mbà kan, wọ́n á replace ẹ̀ pẹ̀lú nọ́mbà kan tí ò correct. So ẹ yà gba kámà àsìkò winter rèé. Nígbà tẹ́yìn tẹ́ ẹ lọ́kọ nílé tí ẹ ju bí 20% lọ, 70% tó kù tí ò lọ́kọ, ta ló fẹ́ dó wọn? Ta ló máa dó wọn? Ẹ jọ pin náà ni. Tó bá ẹ rọ́jú ní time winter yìí, tó bá di summer, ọkọ yín á tún jẹ́ tìyẹn nìkan. Àti pé tó bá máa bá yín pín lásìkò summer, kò ní dàbí àsìkò winter. Àsìkò winter yìí ò lè dákó ọkọ dó o, ò lè dákó ọkùnrin ẹ dó o. Òtútù mú o, idán ọmọ máa ré pépépé lásìkò yìí ni o. Gbogbo kókó orí ọyàn á máa tàyàn ni. Kò sí bó ṣe fẹ́ ṣe ẹ̀yin obìnrin. Ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ́kọ, ẹ má joyè ọ̀dájú abiyamọ o. Ẹ má joyè àdánìkan jẹ tí ń dánìkan kú o. Àsìkò winter ti dé o. Òtútù ti bẹ̀rẹ̀ o. Òtútù ti bẹ̀rẹ̀ o. Winter ìlú òyìnbó kò ṣeé fi sára o. Winter ìlú òyìnbó kò ṣeé pretend pẹ̀lú o. Àsìkò yìí ni àwọn ọkọ yín máa ní extra shift, ọmọ aláwọn ní extra shift o. Àsìkò yìí ẹni tó kó ọkọ ò bá ṣiṣẹ́ dáadáa, àsìkò yìí náà máa gba extra, àwọn obìnrin wọn máa gba extra night shift. Ọkùnrin tí ọkọ ò bá ṣiṣẹ́ dáadáa, àsìkò yìí làwọn ìyàwó yín máa gba extra night shift o. Ẹ má wulẹ̀ sọ pé àsìkò yìí wọ́n á sọ fún yín pé ibi táwọn ti ń ṣiṣẹ́ wọ́n lè ní high security àbí medium security unit ní, so wọn ò ní gbà káwọn gbé fóònù. Ẹ bá dẹ̀ lẹ fẹ́ pè wọ́n ní word, wọ́n á replace wọ́n á fi 0 replace 4 fún yín. Wàláhì ẹ̀ ní gẹ́ẹ̀tì nọ́mbà yẹn. A máa dún po engage ni. Ẹ dẹ̀ lè sọ pé bóyá ẹ kò go through, but wọ́n ti fi 0 replace 4 fún yín. Àwọn wèrè kan sì yìn, wọ́n máa sọ pé is it all about oko? Tí ò bá sóko láyé, ẹ wo bí gbogbo ayé ṣe rí. Ẹ wo gbogbo wàhálà tó wà láyé. Ẹ wo stress tá à ń ṣe nílùú òyìnbó. Tí ò bá sóko, báwo làwọn èèyàn ṣe fẹ́ survive? Ẹ jọ ẹ sọ nǹkan kan fún mi tí ẹ̀dá lè ṣe láyé yìí tó jẹ́ wípé tó yẹ kó máa gbàgbé gbogbo nǹkan that has to do with ilé ayé yìí. Kò sí ju oko dídó lọ. Ní time tí obìnrin bá fẹ́ dámira àbí tí ọkùnrin bá fẹ́ dámira, mi ì fẹ́ sòyìnbó ẹ̀ ní time táwọn méjèèjì bá fẹ́ dámira yẹn, wàláhì kò sí nǹkan kan, brain wọn máa wà blank. Wọn ò ní ro nǹkan kan lórí. Tó bá dẹ̀ dámira tán máa wà relax. Ẹ sọ nǹkan tó wà relaxing ju oko lọ láyé. Bó bá sùn, tó bá reach ó dìgbà tó bá reach third stage of sleep, níbi tó máa tí àwọn olóyìnbó describe pé èèyàn máa ní partial paralysis, pé kò tiẹ̀ ní mọ̀ nǹkan kan. Ìgbà yẹn ló ní lè ro nǹkan kan. Time yẹn ló máa dream. Time yẹn ni ọkùnrin máa ní erection. Tó bá tí ní first stage àbí second stage of sleep, wàláhì tó bá yíra padà wàá rántí ìbànújẹ́, wàá rántí pé o jẹ̀yàn lówó. Tó bá yíra padà tó bá reach third stage of sleep, wàá rántí pé o ti sanwó school fees ọmọ. Wàá rántí pé but nǹkan tó jẹ́ wípé èèyàn máa wà conscious, kò dẹ̀ ní rántí nǹkan kan láyé yìí. Òun ni time tí ọkùnrin àtobìnrin bá fẹ́ reach orgasm, tó bá fẹ́ da omi ra. Ní time yẹn àtọkùnrin àtobìnrin máa gbàgbé gbogbo ìbànújẹ́, wọ́n á gbàgbé gbèsè, wọ́n á gbàgbé anything. Òun ló fi máa ń fà tó yẹ pé tí wọ́n bá ti dámira tán, ara wọn máa ń sílé, gbogbo nerves wọn máa wà relax, gbogbo ara wọn máa wálẹ̀. Tó bá lè sùn á lè sùn. Àwọn hormones tó yẹ kó wà triggered wọ́n wà triggered. O ò lè sùn kó hormone kankan wà triggered, kò possible. Débi pé nítorí ẹ o ò lè sùn kó sọ pé ó máa gbàgbé ìbànújẹ́. Ìgbà tí obìnrin àtọkùnrin ń gbàgbé ìbànújẹ́ ni àsìkò tí wọ́n bá fẹ́ dámira. Ẹ wá sọ fún mi,
kí ló wà relaxing tó okó àtòbò láyé? Kí ló wà láyé tó dùn ju okó àti òbò lọ? Torí àwọn wèrè kan máa ní is it about okó àti what is it all about? Tó bá sùn o sì lè máa ronú even nígbà tó ń sùn àbí tó bá yíra padà tó má lè ronú wá ti wọ third stage of sleep. Mélòó lèèyàn wọ third stage of sleep nínú ìlà àti inú stress tó wà láyé? Time tí obìnrin àtọkùnrin bá fẹ́ dàmíra tó bá ń dóra wọn lọ́wọ́ nìkan ló máa ń gbàgbé gbogbo náà kí n rántí anything tẹ́ pé brain wọn máa wà blank. So ẹ̀yin yẹn ni mo dá lóhùn, ẹ̀yin tẹ́ lè máa sọ pé kó ṣìṣì ọ̀lẹ̀ bá tó kó àtòbò, ẹ̀yin ni mo dá lóhùn. So àsìkò winter yìí ìwọ tó o ní ọkùnrin nílé o ò lè dá dó o rẹ má tanra yín o, torí pé àsìkò yìí ni idán máa ń ré pépé, àsìkò yìí lórí ọmú máa ń kan obìnrin, torí òtútù tó wà ní tó máa bọ́ sílẹ̀, òtútù ti bẹ̀rẹ̀ already. Ẹ̀yin obìnrin ẹ má jẹ àdánìkan, ẹ má jẹ àdánìkan jẹ tí ń dánìkan kú o, ẹ má jẹ ká wà selfish, ẹ má jẹ ká jẹ́ ọ̀dájú abiyamọ o. Àwọn 30% péré ló lọ́kùnrin o, 70% tó kù ta ló fẹ́ dó wọn nínú òtútù. Ẹ jẹ́ ayá wọn. Ẹ̀yin tẹ́ bá ní ẹ yá wọn tí wọn ò ní táìmù sọ́mà ẹ gba nǹkan yín padà. Kò sẹ́ni tó nítorí ooru tó mú sọ́mà gan obìnrin mi lè má rántí okó bọ̀ ní àsìkò yìí wàláì tíì gbígbóná kò ran òtútù winter o, okó nìkan àti pé kó gba ooru ara o nìkan ló ràn ní táìmù winter yìí. Ẹ má jẹ́ àtanra wa o. Àsìkò extra shift fọkùnrin wa máa gbọ́ mo ń lọ sí extra shift outside London, mo ń lọ sí extra shift outside America, mo ní night shift fún àwọn tó kó ọkọ wọn ò bá ṣiṣẹ́ dáadáa á ní night shift lénìí. Wàá pe nọ́mbà wọn á sọ fún ẹ pé wọn ò lè gbé, wọn á tẹ̀ ti sọ fún ẹ láti ilé pé má wulẹ̀ pé fóònù nítorí pé wọn à lè gbé nọ́mbà níbi tá a wà, wọn ò ní jẹ́ ká tan fóònù. Break time gan wọn láwọn ò ní break. Tó bá dẹ̀ lọ pé landline wọn á ti replace landline, wọn á ti replace 0 pẹ̀lú 4. Ẹ má bínú, àsìkò winter la wà yìí, wàhálà ti wá dé báyìí. Gbogbo ẹ̀yin tí ẹ ti ní ọkọ ní bínú o, extra shift máa pọ̀, àsìkò extra shift ti bẹ̀rẹ̀ o. Anyway, ilẹ̀ Danabit ó sì ń tà wàràwàrà. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tó bá di next week ó máa di 1.5 million títí di next week Sunday ẹ sì lè ríra ní 1 million. After next week Sunday ó máa di 1.5 million and number láti pè wọ́n ó ní +234 904 779 7352 +234 904 779 7352. Ilẹ̀ Cashfix náà Cashfix náà ẹ pè wọ́n sórí +4479 305 39854 Cashfix +4479 305 39854 fún gbogbo àwọn tó bá fẹ́ bá Cashfix dòwò pọ̀. Ẹ máa sanwó, ẹ dẹ̀ máa gba owó yín, owó tẹ́ ẹ̀ ṣiṣẹ́ fún ẹ kọ́ máa gbowó yín ní every Friday. Àwọn èèyàn ń gbà wọ́n dẹ̀ ń fún mi ní feedback. Èmi ò bá wọn ṣe òwò tí ò ní kinní nínú. So àwọn èèyàn ń ṣe, àwọn ẹlòmíín fi $500 sí, wọ́n dẹ̀ ń gbowó wọn every Friday. Kó trade pẹ̀lú owó ẹ +4479 305 39854. Ilẹ̀ tí mo polówó fún yín kò ṣe láyédèrú o. Èèyàn kan send voice note sí mi l'Amẹ́ríkà tí pásítọ̀ kan bá ara lẹ̀ tó wá ní kí báwọn bá pásítọ̀ yẹn sọ̀rọ̀. Mo sọ fún pé kó wá sanwó fún mi, tí ò bá sanwó fún mi ìbẹ́ anybody sọ̀rọ̀, torí ẹ gbọ́ pà ń polówó lẹ̀ ẹ kọ́ lọ ra lẹ̀ lọ́wọ́ ẹni tí ẹ mọ̀ rí látọwọ́dọ́wọ́. Ẹni tó lórúkọ, ẹni táwọn èèyàn mọ̀ ló yẹ kó polówó lẹ̀ fún yín kẹ́ra. Ẹ ti mọ̀ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń lè máa fà. Mo sọ́rí o sísítà yẹn wá sanwó fún mi, tẹ́ bá sanwó fún mi màá bá yín dá sí i, bọ̀ tẹ́ ẹ bá sanwó fún mi mi ò ṣọ̀fẹ́. Ilẹ̀ Danabit ilẹ̀ tó jẹ́ níyìn ni nísìn wọ́n ṣe 1 million after 1 week nísìn ó máa di 1.5. wọ́n ṣe promo lọ́wọ́ ní Mọ̀wé Ìbàfò ní very close to the bridge. Ilẹ̀ yẹn náà ẹ lè gbàbẹ̀ lọ sí Nestle, ẹ lè gbàbẹ̀ sí Nestle, ẹ lè gbàbẹ̀ wọ Dangote àbí bo náà pé. So ilẹ̀ tó jẹ́ níyìn ni ilẹ̀ tó dẹ̀ máa sanwó ẹ̀ kán fún ẹ ní allotment, kó dẹ̀ fún ẹ ní receipt ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. So bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ. Òtútù ti mú ní London báyìí o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ lọ́kọ ẹ má bínú. Tákọ yín bá pẹ́ wọlé sìn ẹ má jàporó jù, ẹ má fi bá wọn jà jù. Ní táìmù yìí
ẹgbà kámú ni bó bá ṣe rí ibi tó bá ti ná ní shift ẹ máa lọ òbò obìnrin náà shift náà ni so àsìkò tó bá tún di summer ẹ rí pé shift yẹn máa reduce wọn ní kò sí iṣẹ́ wọn pè wọ́n fún duty bó àsìkò extra shift la wà yìí o so kó máa lọ bẹ́ẹ̀ a ó máa ríra o ire o ó dàbọ̀.